Àṣàwà TV ni ẹ máa tẹ̀lé o. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ Òpómúléró alára ọba Adékóyanjú. Mo ti bá wọn débẹ̀, mo ti rí bó ṣe rí. Ará lé o èrò ọ̀nà, ará dó o èrò gbòòrò. Àṣàwà TV ni ẹ máa wò. Ẹ wò sàmà, èmi ti débẹ̀, mo ti rí bó ṣe rí. Ẹ dákun nítorí tèmi àti tàwọn àjàǹkànjàǹkàn òṣèré ilẹ̀ yìí àti ti àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Ẹ dákun, ẹ sanwó sórí ẹ tẹ̀ka tẹ̀lé, kẹ́ ẹ tún wá ṣẹyọ kan, kẹ́ ẹ tún wá máa wò lóòrèkóòrè Àṣàwà TV, torí pé ìbẹ̀lẹ̀ ti máa rí ògidì ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wa. God bless you. Ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí.